àwọn kankan trend lórí social media láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn níbi tá a ti rí president wa bàbá Tinubu tí wọ́n ṣubú ní kọ́ńtírì tí wọ́n lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wàláì bàbá Tinubu a dẹ̀ rí àwọn tí wọ́n ń bú bàbá Tinubu pé pàápàá jùlọ lórílẹ̀‐èdè yìí president wa ṣubú. àwọn èèyàn wa ní Nàìjíríà dẹ̀ tó ń bú Tinubu. ṣe rí bàbá Tinubu tẹ̀ ń wò yẹn, gbogbo ẹ̀yin tẹ̀ ń bú wọn gbọ́n tó bàbá yẹn, àgbà yahoo burúkú ni bàbá yẹn. Bàbá Tinubu tẹ̀ ń wò yẹn, gbogbo ẹni tó ń bú bàbá Tinubu lórí pé wọ́n ṣubú, kọ́ńtì wo ni bàbá yẹn lọ náà tó ti ṣubú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? wọ́n dárúkọ kọ́ńtì yẹn, àgbà yahoo burúkú bàbá máa àkótọ́ yẹ kọ́tọ̀ lé, bàbá yẹn ọmọ àkótọ́ yẹ kọ́tọ̀ sára bàbá yẹn máa àkótọ́ yẹ kó di pampers ṣé ẹ lè káyé ìgbà tí bàbá yẹn ti ṣubú ní Nàìjíríà gan? ṣé ẹ lè sọ iye ìgbà tí bàbá yẹn ti ṣubú? Bàbá yẹn máa ń ṣubú ni ó dìídì àgbà yahoo bàbá yẹn. Àwọn Haúsá àwọn èèyàn wá wò pé bàbá fẹ́ẹ̀ kú bàbá dẹ̀ ó ti fẹ́ẹ̀ lo tẹ̀ náà rẹ̀ pé ó tún fẹ́ẹ́ sọdún mẹ́rin, yóò tún sọdún mẹ́rin sí ẹni tán ló ń tọ̀lé ó ti fẹ́ẹ̀ lọ́dún mẹ́rin tán o. Bàbá tán ló ń ṣubú, bàbá náà máa ń mẹ́rin lórí báyìí, wọ́n máa ń mẹ́rin lórí lógólógó. Irọ́ sì ń bàbá ń pa ara bàbá, àlàáfíà ti ń bẹ lára bàbá yẹn ó pé ju ẹni tí ò ṣubú lọ. Bàbá ti ń dọ́gbọ́n, àwọn èèyàn kan rò pé bàbá yẹn fẹ́ẹ̀ kú, ó fẹ́ẹ̀ kú. Àwọn Haúsá náà rò pé kí bàbá yẹn, àwọn Haúsá mọ tán ṣe. Haúsá ò ṣetán láti fẹni tó dá pé sórí àga yẹn. Àwọn Haúsá wọn máa fẹ́ kẹ́ni tó dá pé ẹni tán máa fi bẹ̀ lẹ́ni tí ó kú lọ́la náà wá. Wọ́n wá lọ mọ́ bàbá Tinubu pé bàbá eléyìí ti ń tọ̀ léyìí ẹ̀jẹ̀ àfìsí president kò lè pẹ́ kú. Tó bá ti kú nísìnyí ọmọ Haúsá mi ọbọ̀ bẹ́ẹ̀ bàbá yá ń ṣe bàbá ọmọ agbìn bàbá Tinubu àgbà yahoo burúkú ni bàbá. Ẹ dákun kí ló kọ́ bàbá lẹ́sẹ̀ tí bàbá fi ṣubú? Nǹkan kan ò kọ́ bàbá ń lẹ́sẹ̀. Ṣé àpótí ló kọ́ wọn lẹ́sẹ̀ ni àbòkùn? Sókùn ló kọ́ wọn lẹ́sẹ̀ ni? Bàbá yá fẹsẹ̀ lọ́ra wọn, bàbá yá ṣubú wóńgẹ́ kátólé àgbà yahoo burúkú bàbá. Bàbá wa ń ṣe bí ẹni tí nǹkan ń ṣe. Irọ́ ni bàbá ò lo tẹ̀ náà rẹ̀ pé ṣé wọ́n lè sọ pé bàbá Tinubu lè lo adúrú iye ọjọ́ yẹn lórí president tí ó fi kú? Bàbá ń dọ́gbọ́n ni, ọmọ àkó tó yẹ kó ṣe nǹkan kọ̀ọ̀kan, dírámà burúkú ni. Àkó tó yẹ kí bàbá ọ̀tọ̀ sára, bàbá máa tọ̀ sára. Ẹ máa wò pé àìsàn ti kí bàbá yìí ò lè pẹ́ kú. Irọ́ ni o. Àkó tó yẹ kí bàbá yìí ó de pampers, ọmọ àkó tó yẹ kó de pampers. Tó bá tún ti di pampers, àwọn Haúsá ó tún ti wò pé bàbá yìí ò lè pẹ́ kú. Àìsàn ti kì í. Bàbá yẹn tó máa àkó tó yẹ kó ṣubú, gbogbo àkó kọ̀ọ̀kan bàbá yẹn ọpọlọ rẹ̀ ọ̀sán ó ń disguise, kò lose guard rárá. Bàbá Tinubu ẹni inna le hariba la takumu fakot ala le kuwa, yani ale haribu odia n ta ń pè ní ogun jíjà ète ni. Ìwọ náà fi ọ̀rọ̀ ayé rẹ rú ọ̀tá rẹ lójú, fi ọ̀rọ̀ ayé rẹ rú ọ̀tá rẹ lójú. Don't be too wise. Bàbá yìí kò wá pé àwọn gbọ́n gangan, wọ́n wá pé àwọn gbọ́n kankan. Bàbá yẹn tó bá ti wọ ọlọ́gbọ́n díẹ̀ yóò tó ti ẹ̀gọ́ bọ̀ ẹ̀jẹ̀ tó tọ̀ sára, bàbá wà tó tọ̀ sára. Gbogbo èyí yóò tó pé bàbá tó ti tọ̀ sára o, Tinubu ti tọ̀ sára o, bàbá ti ń ṣàárẹ̀, bàbá tí ò lè pẹ́ kú kí náà wá kiri. Irọ́ bàbá ń gbá o, irọ́ ni bàbá yẹn ń gbá o. Ó ń distract àwọn ọ̀tá, gbogbo àwọn tí wọ́n ti wò pé bàbá yìí eléyìí ò lè pẹ́ tí ó fi kú dànù.
bàbá tó dé orílẹ̀-èdè tán lọ bàbá tó ṣubú kí ló gbé bàbá ṣubú kò sí nǹkan kan ò gbé bàbá ṣubú fúnra bàbá ń ṣe dírámà ni gbogbo ẹ̀yin tẹ́ ń bú bàbá mọ̀gbọ́n tí bàbá ń dá bí bàbá ó ṣe bọ́n ṣe máa ṣubú nù táwọn fi lọ́dún mẹ́jọ ọdún mẹ́rin bàbá ti fẹ́ẹ̀ pé ọdún mẹ́rin bàbá tá a ní de pampasì ẹni ó ní prostate gan ẹni tí ń tọ̀ títọ̀ bàbá ìtọ̀ tí bàbá tọ̀ sára ń jò ní ẹ wò tọ̀ yẹn bó ṣe pọ̀ tó ẹni tí tó ń tọ̀ sára títọ̀ rẹ̀ ò tó ti bàbá ó ti kú ẹni ó de pampasì tí pampasì rẹ̀ ò tó ti bàbá ó ti kú ẹ wo ọjọ́ orí yẹn bàbá máa gbẹ̀ lọ́rùn wọ́n máa gbẹ̀ lọ́rùn bí ẹni pọ́n fẹ́ kú lọ́la irọ́ bàbá yẹn ọgbọ́n débi pé ó tún fi hẹ́ẹ̀tì ara rẹ̀ ó tún fi ń ṣòṣèlú níbi tí bàbá yẹn mọ òṣèlú ṣeré hẹ́ẹ̀tì ara bàbá ó tún fi ń ṣòṣèlú torí pé ó ti mọ̀ pé àwọn haúsá ẹni tí ó kù lọ́la nínú ẹ̀yà mìíràn máa fẹ́ fi sí orí àga yẹn ẹ wọ́n mọ̀ ṣe sáyé bàbá Tinubu ọgbọ́n ọ̀jẹ̀ kí bàbá yẹn ó sùn wàláì mo láìkí bàbá yẹn o ó ní làákàyè gan o you too you can also distract your enemies bàbá yẹn ń distract àwọn ọ̀tá ẹ̀ ni bàbá tún lọ bàbá ṣubú wóńgẹ́ gbogbo ẹ̀ tó ń gbé kiri káàkiri àgbáyé pé bàbá Tinubu ó tún ti ṣubú bàbá yìí tó ti ṣubú o wọ́n fi ṣe yẹ̀yẹ́ ẹ jẹ́ mọ̀ ní bàbá ṣe yẹ̀yẹ́ bàbá máa ti ń ṣe fúnra bàbá ní ń ṣubú so tí bàbá bá ṣe so àwọn haúsá àwọn èèyàn tó dìbò ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ á dìbò fún kò lè pẹ́ kú bàbá yìí ò lè lọ́dún mẹ́jọ irọ́ sì ni bàbá wọn lọ́dún mẹ́jọ kódà lẹ́yìn ọdún mẹ́jọ yóò tún lo àìmọye ọdún láyé bàbá wo nǹkan kò ṣe bàbá yéé bàbá o bàbá Tinubu ọgbọ́n ò jẹ́ kí bàbá yìí ó sùn ọgbọ́n débi pé so ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ adúpẹ́ o lọ́wọ́ bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ bá wa lift ban lórí olóyè Sunday Igboho tẹ́ ẹ fún olóyè Sunday Igboho ní freedom adúpẹ́ o ẹ jẹ́wọ́ ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́wọ́ ọmọ Yorùbá rere ẹ ṣeun adúpẹ́ inadequate appreciation leads to depreciation adúpẹ́ púpọ̀ lẹ́yìn náà a kí bàbá wa kábíyèsí ọba Abdulrasheed Ọládọjà bàbá kò ní bàjẹ́ fún yín on behalf of CSI Chief Sunday Adéyẹmọ Ìgbòho èmi náà mo kí o ẹ̀mí yín ogun bàbá ọ̀rọ̀ yín ò ní dàrú bàbá wa Ládọjà mo fi àsìkò yìí mo fi kí yín látara dáadáa àtòore àti ìgbìyànjú ẹ gbàgbé àná bàbá wa Ládọjà ẹ gbàgbé àná nígbà tí ilẹ̀ ń dó ìka olóyè Sunday Igboho forí lakú kí àwọn ọ̀tá ayé ọmọ bá pa yín ní political meeting ẹ dẹ̀ sanjọ́ oore o ẹ gbàgbé àná tó bá jẹ́ tí kì í rántí oore ni kò yẹ kẹ́ sáré lórí olóyè Sunday Igboho gbogbo àwọn lọ́balọ́ba náà gbìyànjú o ṣùgbọ́n ẹ̀yin lọ́lọ́run fi ṣe àṣeyọrí ìgbìyànjú yẹn bàbá Ládọjà afọlọ́run kí o ẹ kú gbìyànjú náà ọ̀rọ̀ tí náà ní dàrú ẹ pẹ́ lórí àpèrè wọn ẹ pẹ́ lórí rẹ̀ ẹ pẹ́ lórí ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tọ̀ lẹ́yìn náà mo kí bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o ẹ̀mí yín ogun ẹ̀yin náà ẹ gbìyànjú mo wá kí bàbá wa Olúgbọ́n tilé gbọ́n ọba dáadáa ni bàbá yẹn dáa pọ̀ wọ́n fẹ́ràn olóyè Sunday Igboho gan tinú tẹ̀yìn ní gbangba àti ní kọ̀rọ̀ bàbá wa Olúgbọ́n ilé gbọ́n àwọn náà gbìyànjú lórí kólóyè ò lè ní freedom bẹ́ẹ̀ náà ni bàbá wa kábíyèsí Oníbodè Ìgbòho bàbá mo kí púpọ̀ ẹ kú ìgbìyànjú ọmọ yín ti dé àdúrà yín dẹ̀ ti gbà lórí ọmọ
pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ní ṣe Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wá dúró, gbogbo ẹ̀yin bàbá lọ́balọ́ba Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí, gbogbo ẹ̀yin bàbá lọ́balọ́ba tẹ́ dúró tí olóyè Sunday Igboho pẹ̀lú inú kan àtọ̀ kankan àti àníyàn tó dáa, ọ̀rọ̀ tẹ́nu ò ní dàrú. Ẹ máa ga ni ẹ dẹ̀ pẹ́ bí má pẹ́ sí pẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹ̀yin bàbá tọ́ mo wá kí gbogbo ẹ̀yin àfáà, gbogbo àwa àfáà pátá tá à ń fàdúrà support olóyè Sunday Igboho, gbogbo ẹ̀yin pastors tẹ́ ń fàdúrà ránṣẹ́ sólóyè Sunday Igboho, gbogbo ẹ̀yin babaláwo, ẹ̀yin traditionalist tẹ́ ń gbé ifá jẹlẹ̀ wájà lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, tẹ́yìn náà ń fi ẹbọ kàǹkàtì kagúnláyà tẹ́ fi ránṣẹ́ sólóyè Sunday Igboho pé kó lè bọ́ níko ẹrú, kó lè bọ́ níbi lórí àìní freedom. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa afọlọ́nkí wa o, àlìjàsá òmìnjínsì lè amẹ́lì, Ọlọ́run ọba lọ́bẹ̀ ẹlẹ́sàn o, olọ́bẹ̀ ẹlẹ́sàn ọlọ́mọ déédéé ẹ̀sán tí yóò san oníkálukú pẹ̀lú iṣẹ́ tó ṣe nínú ayé olóyè Sunday Igboho. Àdúrà ní lọ́gbà ní nǹkan kan lọ, so Ọlọ́run ọba lọ́mọ bí ó sì san, Ọlọ́run ọba òde ní jẹ wá gbé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tọ́ mo wá fi àsìkò yìí mo fi kí olóyè gẹ́gẹ́ fúnra wọn, wọ́n dẹ̀ fi àsìkò yìí kí àwọn ìyàwó olóyè, ìyá Dámì àti gbogbo àwọn ìyàwó olóyè pátá tí wọ́n dúró tí wọ́n sá gbogbo challenges yẹn bó ṣe tó, wọ́n dúró ṣinṣin pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jèrè àwọn ọmọ yín o, ọ̀rọ̀ yín ò ní dàrú, Ọlọ́run ọba ò ní fi olóyè pa yín lẹ́kún. Báyìí ẹ̀mí olóyè ó gùn, Chief Sunday Adéyẹmọ Igboho ẹ̀mí rẹ̀ ó gùn o. Gbogbo ẹ̀yin ìyàwó náà pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ yín ò ní dàrú, ẹ máa dá sí ni o, ẹ dẹ̀ máa ṣe. Mo wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi fún olóyè Sunday Igboho ní ìmọ̀ràn. Olóyè Sunday Igboho ẹ dákun mo bẹ̀ ẹ́ ni, ẹ ti ní freedom báyìí, ẹ máa wá Nàìjíríà láàkótó wù yín, ẹ máa kú láàkótó wù yín. Ẹ ṣọ́ra o, ẹ dákun mo bẹ̀ ẹ́ ni olóyè Sunday Igboho. Mi n tó kọ́ yín lọ́gbọ́n, mi n dẹ̀ tó kọ́ yín lóye, Ọlọ́run ọba mi ti gbọ́n yín, ó dẹ̀ ti fún yín lóye. Ọ̀rọ̀ ìmọ̀ràn leléyìí, eléyìí tẹ́ ẹ bá rí pọ́ dá ń bẹ̀ ẹ mọ̀ sọ́wọ́, èyí tí ọba tẹ́ bá rí pé kò kún tó ẹ fi ilẹ̀. Ṣùgbọ́n àkótẹ́ ẹ dé yìí, ọ̀tá wà kí yín o, ọ̀rẹ́ ọ̀dẹ̀ wà kí yín. Ọ̀tá máa wá, ọ̀rẹ́ máa wá. Àṣé wá mọ̀tá torí pé àwọn ọ̀tá gan-an máa ń ní, àwọn ni wọ́n máa ń ní ọ̀yàyà jù. Ọ̀tá ẹni wọ́n máa ń ní ọ̀yàyà ju ọ̀rẹ́ ẹni lọ o. Ẹ dákun ẹ ṣọ́ra, ẹ sọ ní bá rìn, ẹ sọ ní bá rẹ́. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fi ọ̀tá sọ̀rẹ́, ẹ ní fọ̀rẹ́ sọ̀tá. Àwọn ojú tuntun táwọn máa wọlé sọ́dọ̀ yín, táwọn láwọn fẹ́ yín, àwọn fẹ́ bá yín ṣiṣẹ́. Àníkẹ́ ẹ lé ẹnikẹ́ni bọ́dí o, ṣùgbọ́n ẹ ṣọ́ra pẹ̀lú ẹnikẹ́ni bọ́dí, ẹ ṣọ́ra. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn interviewer ẹ wá sọ̀rọ̀, afẹ́kẹ́ ẹ sọ̀rọ̀, bàbá olóyè ẹ dákun ẹ ṣọ́ra láti mọ grant interview lásìkò yìí, ẹ ṣọ́ra torí pé you are now a public recognized figure. Léyìí tó jẹ́ pé ohun tẹ́ ẹ bá sọ ayé fẹ́ gbọ́, ohun tẹ́ ẹ bá wí ayé fẹ́ gbọ́. Ẹni ọba dẹ̀ ti ga nínú tí wọ́n máa ń táyé máa ń fi mú wọn, òun náà ni ọ̀rọ̀ wà. Ẹ ní sọ̀rọ̀ sọ o, ẹ ní sì wí o. Olóyè Sunday Igboho ẹ dákun ọmọ ọ̀rọ̀ yín ni gẹ́gẹ́ bí olólùfẹ́ táwa jẹ́ sí táàdẹ̀ ń ṣàdúrà fún yín ní gbangba àti ní kọ̀rọ̀, táàdẹ̀ fẹ́ ìṣubú torí pé ìṣubú yín ìpalára títí wá ní, ẹ ní ṣubú láéláé. Olóyè Sunday Igboho ẹ máa ga ni, ẹ sì ní dẹni àná. Ọ̀tá ò máa lé ní kò ní báyìí o, ọ̀tá ò máa lé yín, wọn à ní báyìí ni. Àdúrà tá à ń ṣe nìyẹn, kò sí báyìí sí ní lọ́tà, kò sí bẹ́ẹ̀ ọ̀ṣùmọ́ à ní báyìí láéláé, wọn à ní báyìí láéláé. So torí ìdí eléyìí, Chief Sunday Adéyẹmọ Igboho ẹ dákun ẹ wà very very careful pẹ̀lú àfojúfẹ́ni mọ́fọkànfẹ́ni. Àwọn ọ̀rẹ́ òjijì
àwọn tó ń wọ́nà láti wọlé sọ́dọ̀ yín ọlọ́run bá máa bá wa là yín torí pé aláàánú mẹ̀kúnnù ní ẹ̀yìn dẹ́ kò sẹ́ńtẹ́ ìkó mọ́ra gbogbo yẹn lẹ́ ń kó mọ́ra àdúrà náà láwọn fi ràn yín lọ́wọ́ olúwa ọba mi kò ní jẹ́ ká yóò mọ yín ẹ jagun olóyè ọkùnrin ni yín tí ọba sọkùnrin lé máa ń lé kọ ọkùnrin ni yín ọkùnrin ni yín o ọkùnrin ni yín o dèdè ń tó ṣẹlẹ̀ sí yẹn wọ́n ti gbàgbé àwọn kan o dèdè ń tó ṣẹlẹ̀ tó lóye gbó yẹn wọ́n ti gbàgbé àwọn kan torí ẹ o ẹni tí gbogbo tí ń jẹ́ agbára orílẹ̀-èdè tí wọ́n lọ fèsì ẹ̀ ọlọ́run dẹ̀ láyé ó dẹ̀ kó ń yọ òòṣà ní lóòótọ́ òòṣà ní Mustapha ẹni ẹ̀sà ní lóòótọ́ níta ń pè ní òòṣà òun lẹni ẹ̀sà ẹni tó rí sàdá òòṣà ní lóòótọ́ o òòṣà ní lóòótọ́ o orí lọ́sà ń dá ẹni ẹ̀sà ní ọlọ́run dẹ̀ fẹ́ràn yẹn púpọ̀ olóyè ọlọ́run fẹ́ràn yẹn púpọ̀ o pẹ̀lú ògo ọlọ́run ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o ní ṣìṣe ní sì jẹ ní sì mú o ọlọ́run sì dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan àwọn bá àná pàdé gbogbo ẹ̀yin tẹ́ ọlọ́run lò ní sábàbí tí olóyè tí wọ́n fi rí freedom lórí property àti láì fún wọn pẹ̀lú ògo ọlọ́run ní ọba wa sẹ́yìn lẹ́sàn-án olóore o ọlọ́run ò ní fìyà jẹ yín náà o ẹ̀tọ́ yóò ní há o. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin.